الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أقبل فún الله سبحانه وتعالى أتويك أتيك فún نبي محمد صلى الله عليه وسلم kí atọ́lọ́ Ọlọ́run tí a tọrọ kó máa lórí ànábì nìkan kó bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó máa ń tọ́jú ànábì Muhammad sallallahu alayhi wa sallam títí tó ń gbé di alqiyama. Eléyìí ni ìdánilẹ́kọ̀ọ́ ní ráńpẹ́, àbí ká sọ pé eléyìí ni àlàyé àbí ìtumọ̀ tírà kan nínú àwọn tírà tó ṣàǹfààní púpọ̀, tírà àfáà wa Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó bá ní ṣe àlékún àlàáfíà fún wa àtẹ̀mí gígùn, tí wọ́n pe orúkọ rẹ̀ ní al-adabu al-ashara, àwọn ẹ̀kọ́ mẹ́wàá tó pàtàkì tó yẹ kí ẹni tó ń pa rẹ̀ mùsùlùmí tó yẹ kó ní. Àfáà wa tí wọ́n ṣe òun náà ni sheikhuna al-allama Salih bin Abdullah bin Hamad al-Usaymi hafidhahullahu wa ra'ah wa ghafarallahu wa liwalidayhi wa limashaikhihi wal muslimin. Àfáà wa tí wọ́n ṣe òun náà ni àfáà wa tí wọ́n ń jẹ́ Salih al-Usaymi, Ọlọ́run kó bá ní ṣọ́ wọn, kó dẹ̀ bá ní ṣe àlékún ẹ̀mí gígùn àtàlàáfíà fún wọn. Àwọn ni wọ́n kọ tírà yìí tí wọ́n pè ní al-adabu al-ashara, àwọn ẹ̀kọ́ mẹ́wàá tó yẹ kí mùsùlùmí tó yẹ kó mójútó, torí ẹ̀sìn wa ẹ̀sìn tí ó pàtàkì ẹ̀kọ́ púpọ̀ ni, tó dẹ̀ yẹ sí pé ẹni tó máa ń pa rẹ̀ mùsùlùmí ó yẹ kó mójútó àwọn ẹ̀kọ́ tí Islam pè wá sí. Àfáà ní bismillahi rahmani rahim. Àfáà ní ọbẹ̀ ìkọlù orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé bá ṣẹkẹ́ ọ̀hún. Ẹni i'lam lọ́mọ hadani Allahu wa iyyak, kí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó bá ní fọ̀nà mẹ́ àti èmi náà li ahsanil akhlaq. Ọlọ́run kó bá ní fi ọ̀nà mẹ́, kó fọ̀nà mọ̀ mí àti ìwọ náà lọ síbi èyí tó fi ń dáa jù nínú àwọn ìwà tó dáa. Anna min a'zamil adabi ashara, pé kó lọ mọ̀ o pé nínú àwọn ẹ̀kọ́ tí Islam mú wá, àbí àwọn ẹ̀kọ́ tó yẹ kí mùsùlùmí ní, àwọn èyí tó fi ń pàtàkì jù ń bẹ tó yẹ ká mójútó, kò jẹ́ kí gbogbo ẹ̀ náà ló yẹ ká mójútó, mẹ́wàá ni. Àfáà wa ní pé alákọ̀ọ́kọ́ al-awwal, alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kí mùsùlùmí tó yẹ kó mójútó, òun náà ni idha laqayta musliman fasallim alayhi. Tó bá pàdé mùsùlùmí lọ́nà, tó bá pàdé ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lọ́nà, fasallim alayhi, sálámà sí qailan, lẹ́yìn táwọn sọ báyìí pé assalamu alaykum wa rahmatullahi wa barakatuh, tí wàá ní pé assalamu alaykum wa rahmatullahi wa barakatuh, ìkẹ́ Ọlọ́run kó máa bá ẹ, wa rahmatullah àti àánú Ọlọ́run ọba, wa barakatuhu àti àwọn àlùbáríkà Ọlọ́run ọba kó máa bá ẹ. Ẹ wá dúró àdúrà tí mùsùlùmí ṣe fọmọ ìyá rẹ̀ lórí kọ́ pàdé rẹ̀ lásán, tó yẹ jẹ́ àmójútó gbólóhùn yìí. Àfáà wa ní kọ́ idha sallama alayka faqul, tó bá ti wá sálámọ̀ sí ìwọ náà, ìwọ tán sálámọ̀ sí ní mùsùlùmí, ìwọ náà kò dáhùn padà pé wa alaykumus salamu wa rahmatullahi wa barakatuh. Eléyìí túmọ̀ sí pé tó bá ti sálámọ̀ sí ẹ, pẹ́ni tó rí ẹ pé ó ìpọ́mọ ìyá àwọn mùsùlùmí ní ẹ tó sálámọ̀ sí ẹ, ìwọ náà gbìyànjú láti dáhùn sálámọ̀ sí padà pẹ̀lú bí ó ṣe sálámọ̀ sí ẹ. Eléyìí ni ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kí mùsùlùmí tó yẹ kó mójútó. Àwọn ẹ̀rí oríṣiríṣi dẹ̀ ló wá nínú ṣẹ̀ríà tó ń tọ́ka sí pé ìmọ̀ sálámọ̀ sí mùsùlùmí ọlá tó pọ̀ ló ń bẹ fún. Nínú hadith tá a máa rí mú, òun náà ni hadith tó rẹ́sẹ̀ ńlẹ̀ pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ níbi hadith tó rẹ́sẹ̀ ńlẹ̀ pé ẹnìkan nu yóò tí ì lè nígbàgbọ́, àti pé létí máa fi ìfẹ́ rinlẹ̀ láàrin ara yín, òun náà ni kẹ́ mọ́, lára rẹ̀ náà ni kẹ́ mọ́ fúnra yín ní ẹ̀bùn, àti kẹ́ sì máa sálámọ̀ sí ẹni tẹ́ ẹ mọ̀ ni àbẹ́ni tí ẹ mọ̀ ni.
Eléyìí nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kí a mójútó ni. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀kọ́ tí àfáà tún kà, wọ́n ní athani nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kí mùsùlùmí tún mójútó náà, nǹkan tó fi ń lágbára jù. Idha aradta dukhula ala ahadin fasta'dhin. Wọ́n ní pé tó bá gbèrò láti wọlé ti ẹnìkan, fasta'dhin, rí i pé ó ṣe kíni yẹn o, rí i pé ó gba yọ̀ǹda. Waqifan an yaminil babi aw yasari, lẹ́ni tá a dúró, ìmọ̀ kó dúró sí apá ọ̀tún ilẹ̀kùn ni àbí apá òsì ni. Tó ń túmọ̀ sí pé èèyàn kì í dúró sí ojú ọ̀nà gangan tí ẹni téèyàn fẹ́ wọlé rẹ̀, tí wọ́n fẹ́ gbà wọlé, èèyàn kì í dúró sí, wàá dúró sápá ọ̀tún àbápá òsì. Torí pé nínú àwọn ẹ̀kọ́ tó yẹ ká fi mọ̀ ni pé tó bá ṣílẹ̀kùn, kò ní jẹ́ sí pé ojú ẹ̀ máa lọ inú ilé rẹ̀ direct, bóyá sí pé ó kàn fẹ́ ṣílẹ̀kùn fún ẹni ìgbà tó fi ń gba ìyọ̀ǹda. So ìyẹn máa gba ìyọ̀ǹda láti rí i pé wàá gba ìyọ̀ǹda. Fa idha adna lak, tó bá wá fún ẹ ní ìyọ̀ǹda, dakhalt, tó bá tún fún ẹ ní ìyọ̀ǹda o, ìgbà yẹn ni wàá ṣe kíni yẹn o, ìgbà yẹn ni wàá tó wọlé. Wa idha qila laka irji' farji', tó bá ti sọ fún ẹ wípé kó padà sẹ́yìn náà ni, wàá padà náà ni. Torí pé a ti rí ẹ̀rí náà Qur'anul Karim tó tọ́ka sí eléyìí nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kí a mójútó. Ẹlẹ́ẹ̀kẹta, torí pé a fẹ́ máa fàágùn ká lè bá fi orí gbogbo ẹ̀ mú lápapọ̀ lódidi, òun náà ni samillah fi ibtida'i aklika wa shurbik. Òun náà ni gbìyànjú lẹ́ni tá a máa dárúkọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, lẹ́ni tá a máa ṣe bismillah nígbà tó bá fẹ́ jẹun ni àbí nígbà tó fẹ́ mu. Qailan, tí wàá máa sọ báyìí pé bismillah, wàá sọ pé bismillah. Wakul bi yaminik, tó bá tún jẹun náà, rí i pé o jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún. Mùsùlùmí ò kí ń jẹun pẹ̀lú ọwọ́ òsì, ọwọ́ ọ̀tún mùsùlùmí fi ń jẹun. Wakul mimma yalik, kó wá máa wá jẹun níbi tó bá súnmọ́ ẹ jù níbi oúnjẹ. Pàápàá jù tó bá jẹ́ pé ò ń jẹun pẹ̀lú àwọn èèyàn, o kàn ní máa náwó síwájú ẹlòmíì, tó jẹ́ pé nǹkan tó wà níwájú ẹ̀ lá wà ní ojú ẹ̀, gbìyànjú láì pé o máa jẹ nǹkan tó wà ní iwájú ẹ̀. Wa idha faragta fal'aq asabi'ak, tó bá wá jẹun tán, rí i pé o ṣe kíni yẹn o, rí i pé o lá ọwọ́ ẹ̀. Waqul alhamdulillah, kó wá sọ alhamdulillah, kó dúpẹ́ f'Ọlọ́run subhanahu wa ta'ala lórí oúnjẹ tí ó fún ẹ jẹ àbí omi tí ó fún ẹ mu. Nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kí mùsùlùmí mójútó leléyìí. Tá bá fẹ́ jẹun, ká dárúkọ Ọlọ́run Ọba. Tá bá tún jẹun tán náà, ká rí i pé a tún dúpẹ́ f'Ọlọ́run subhanahu wa ta'ala tó fún wa ní oúnjẹ jẹ. Ar-rabi', ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kí mùsùlùmí kó mójútó. Takallam bi tayyibil qawl fi khayr. Ẹ wo bí àfáà ṣe mọ́rọ̀ yìí wá. Wọ́n ní takallam bi tayyibil qawl, rí i pé o sọ̀rọ̀, rí i pé o ṣe kíni yẹn o, rí i pé o sọ̀rọ̀ dáadáa fi khayri, nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ dáadáa náà ni. Mùsùlùmí ò kàn kí máa lanu ẹ̀ kó kàn máa sọ̀rọ̀ gbogbo ìgbà, torí pé gbogbo nǹkan tá a bá ń sọ, gbogbo ẹ̀ ló lákọọ́lẹ̀. Gbogbo ẹ̀ ló lákọọ́lẹ̀. Gẹ́gẹ́ bí àwọn àfáà wa nílẹ̀ Yorùbá fi máa ń dá wákà pé wọ́n ń kọṣẹ́ wá sílẹ̀, wọ́n ń kọṣẹ́ mi sí ilẹ̀ o. Àwọn màláíkà méjèèjì o, wọ́n ń kọṣẹ́ wá sí ilẹ̀ o. Tẹ́lẹ̀ túmọ̀ sí pé ọ̀rọ̀ tá a bá sọ, wọ́n á kọ kalẹ̀, àfáà fi ní pé takallam bi tayyibil qawl, rí i pé o ṣe kíni yẹn o, rí i pé o ń sọ ọ̀rọ̀ tó dáa lẹ́nu fi khayrin, níbi ọ̀rọ̀ dáadáa náà ni kí wọ́n ti máa bá ẹ pàdé. Wakhfid sawtak, tó bá wá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ náà ni, rí i pé ó mọ̀ òkè ní mọ̀ pariwo, jẹ́ kí pé òun rẹ ohùn ẹ lẹ̀. Mutamahhilan fi hadithik, lẹ́ni tá a máa mú ọ̀rọ̀ wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wa ansit liman kallamak, tẹ́nìkan bá ń bẹ sọ̀rọ̀ náà ni, jẹ́ ẹni tá a máa tẹ́tí, mo jẹ́ ẹni tá a kàn máa wá láti fèsì fẹ́ni tó máa ń bá a sọ̀rọ̀. Rí i pé kíni yẹn o, jẹ́ ẹni tá a máa tẹ́tí láti mọ ọdún nǹkan táwọn èèyàn bá ń sọ. Muqbilan alayhi, tí wàá dájú pé ẹni tó ń bá ẹ sọ̀rọ̀ tá lè fa rí wípé ẹni tó ń bá sọ̀rọ̀ yìí kíni yẹn o, ó ń reason pẹ̀lú òun. Wala tuqati'hu, má gbìyànjú láti kíni, láti dá ọ̀rọ̀ mọ́ ẹ lẹ́nu. Rí i pé o gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tán. Wala tataqaddam bayna yadil akbar bil kalam, táwọn àgbàlagbà náà bá wá ń sọ̀rọ̀ tó wà láàrin wọn, má bá wọn gba wájú àwọn àgbàlagbà láti máa jálu ọ̀rọ̀. Má gba wájú àwọn àgbàlagbà láti máa jálu ọ̀rọ̀. Nínú àwọn ẹ̀kọ́ tó jọmọ́ ọ̀rọ̀ dé, òun ni ẹ̀kọ́ eléyìí, tó sì yẹ kí mùsùlùmí kó gbìyànjú láti mójútó abala yìí. Nínú àwọn ẹ̀kọ́, àfáà ní al-khamis, nínú àwọn ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún tó yẹ kí mùsùlùmí mójútó. Idha atayta madja'aka fatawadda, tó bá ti gbìyànjú láti gun orí ibùsùn láti fẹ́ lọ sùn, fatawadda, rí i pé o ṣàlùwàlá. Wanam ala shiqqikal ayman, rí i pé o jẹ́ kí kíni yẹn o, kó o fi ẹ̀gbẹ́ ọ̀tún rẹ sùn. Èèyàn kì í sùn pẹ̀lú ẹ̀gbẹ́ òsì, èèyàn máa ń sùn sí pẹ̀lú ẹ̀gbẹ́ ọ̀tún ni.
watlu ayatul kursi marra, kó wá gbìyànjú láti ka ayatul kursi wípé ó kà á kó tó sùn. Fáwọn tó ní pé wajma kafaik, kó wá gbìyànjú láti pa ọwọ́ rẹ pọ̀, àtẹ́lẹwọ́ rẹ méjì kó papọ̀, waqra fihima suratal ikhlas wal ma'uzatayn, kó wá gbìyànjú láti ka suratul ikhlas àti ma'uzatayn, qul a'udhu birabbil falaq àti qul a'udhu birabbin nas. wanfudh fihima, kó wá ṣe kí nìyẹn o, kó fi bí ẹni fẹ́ tọ́ sí ọwọ́ yìí nígbà tó bá ti ka àwọn nǹkan yìí tán. wamsah bihima mastata'ta min jasadik taf'al dhalika thalatha, kó wá gbìyànjú láti ìgbà tó bá ti ṣe kí nìyẹn ti fẹ́ tọ́ sí tán, kó wá fi pa ibi tó bá lágbára láti fi pa nínú àwọn ara ẹ, kó dẹ̀ ṣe ní ẹ̀mẹ́ta. Eléyìí ni àwọn ẹ̀kọ́ tó jọ mọ́ Ọlọ́run dé tó sì yẹ kí a mójútó. Sheikh tún wá tẹ̀síwájú, wọn ní asadis, ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kí mùsùlùmí mójútó, idha atasta faghatti wajhak biyadika aw bithawbik, tó bá yẹ kí nìyẹn o, wọn nígbà tó bá sín, gbìyànjú láti ṣe kí nìyẹn o, láti fi ọwọ́ bo ojú ẹ mọ́ ẹnu ẹ pẹ̀lú ọwọ́ ẹni àbí pẹ̀lú aṣọ, mọ́kàn sín lásán bí táwọn èèyàn wà, gbìyànjú láti kí nìyẹn láti cover ojú ẹ. wahmadillah, kó wá sọ alhamdulillah. wa idha shattamaka ahadun, tẹ́nìkan bá dẹ lóhùn, lẹ́nu tó sọ pé yarhamukallah, lẹ́nìkan sọ pé tó sọ alhamdulillah yarhamukallah, kí wọ́n náà wá sọ fẹ́ nìyẹn, kó dá padà pé yahdikumullahu wa yuslih balakum, kó sọ fún padà pé yahdikumullahu wa yuslih balakum. Eléyìí ni àdúrà tá a máa ń ṣe láàrin ara wa nígbà tí a bá sín. Ẹ wo ẹ̀kọ́ tí Islam ṣe ń kọ́ wa, Allahu akbar. As-sabi', ẹlẹ́ẹ̀keje nínú àwọn ẹ̀kọ́ tí Islam tó kọ́ wa tó yẹ ká gbìyànjú, rudda tasawwub mastata'at, òun náà ni ká gbìyànjú láti máa ṣe kí nìyẹn o, nígbà tá a bá fẹ́ yán hò, ká gbìyànjú láti kí nìyẹn o, láti dá a padà kó má wá. Ká gbìyànjú láti dá a padà kó má wá, torí àṣetọ́ọ̀nù wọ́n fẹ́ gbabẹ̀ wọlé sí òun ló máa ń ṣiṣẹ́ tasawwub. So ká gbìyànjú láti kí nìyẹn láti dá a padà. wa amsik biyadik ala fik, kó wá gbìyànjú láti fọwọ́ bo ẹnu ẹ tó bá ń yán hò náà. So wọ́n kàn máa yán hò, ẹni tó máa lanu lè kò sí ẹ̀kọ́ ń bẹ̀. Èèyàn á fi kí nìyẹn o, èèyàn á fi ọwọ́ bo ẹnu tí èèyàn bá ń yán hò. wala taqul ha ha ha, wọ́n máa sọ pé tó wá ń yán hò, ẹ máa sọ nígbà wọn á pariwo, tó yẹ kí a máa sọ nǹkan tí kò bá ẹ̀kọ́ mu. So èèyàn kí tí wọ́n bá ti yán hò, èèyàn á gbìyànjú láti fi kí nìyẹn o, láti tó bá lágbára àti dá a padà, wàá dá a padà, wá sí lágbára, wá dẹ̀ fọwọ́ bo ẹnu ẹ. Athamin, ẹlẹ́ẹ̀kẹjọ, Sheikh ní idha intahayta ila majlisin, tó bá ṣe kí nìyẹn o, tó bá débi táwọn èèyàn ti jòkó sí, bí o lọ sí ààyè ìjókòó kan, wá ti bá táwọn èèyàn ti jòkó, wajlis haythu yantahi al-majlis, gbìyànjú láti ṣe kí ni, láti jòkó síbi tí ìjókòó bá parí sí. Kò sí káwọn èèyàn ti jókòó, gbìyànjú láti ìjókòó bá parí, táyé bá wà níbi tí ìjókòó parí sí ni kó jókòó sí. wala tajlis bayna ash-shamsi wadh-dhill, tó bá sì fẹ́ jókòó, nínú ẹ̀kọ́ tó yẹ kí èèyàn tó mójútó òun náà ni, má jókòó lẹ́ni tó yẹ sí pé á wà láàrin oòrùn àti bòójì, tó yẹ sí pé apá kan ara ẹ á wà lóòrùn, apá kan ara ẹ wà ní bòójì. Nínú àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa pé èèyàn kì í ṣe èrè, torí kódà wọ́n kà á sábẹ́ pé èèyàn ò ṣe déédéé pẹ̀lú ara èèyàn ni tí èèyàn bá ṣe irú nǹkan báyìí, tó yẹ sí pé apá kan ara kan wà ní oòrùn, apá kan ara kan wà ní bòójì. Sheikh tó wá ní wala tufarriq bayna ithnayni illa bi-idhnihima, má sì ṣe kí ni, má sì láàárín àwọn méjì láti gbà kọjá àbí láti jókòó ni, illa bi-idhnihi, àbí táwọn méjì kí nìyẹn o, tán bá yọ̀ǹda fún ẹ. wala tuqim ahadan min majlisi, tó bá sì dé jókòó náà, má gbìyànjú àti sọ kí nìyẹn, kó wá léèyàn dìde pé wọ́n dìde, bóyá o rí pé ẹnìyẹn kéré sí ẹ nípò ni, má ṣe báyìí. Nínú ẹ̀kọ́ tí Islam kọ́ wa náà nìyẹn, o ò ní máa léèyàn dìde pé wá dìde. wafsah liman dakhal, ìwọ náà wá rè, tó bá rẹ́ni tó bá wọlé tí ò sáyè, ifsah, ìwọ náà gbìyànjú láti ṣe kí nìyẹn o, láti create àyè fún kẹ́ gbìyànjú láti súnmọ́, láti lè create àyè fún ọmọ ìyá yín tó wọlé. wadhkurullaha fihi, ibi tí wọ́n ti wá ń sọ̀rọ̀ náà ni, máa rántí Ọlọ́run ọba. wa aqallu kaffaratihi, èyí tó fi wá ń kéré jù nǹkan tí èèyàn fi máa ń ṣe ìpa ẹ̀ṣẹ̀ rẹ́ níbi ìjókòó, fataqul subhanaka allahumma wa hamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Àfáà ní Sheikh ní gbólóhùn ilẹ̀ máa ń sọ láti fi pa ẹ̀ṣẹ̀ ibi tí èèyàn bá ti jókòó, tí èèyàn ti rojọ́, àyíbámọ̀ èèyàn ti lè sọ nǹkan tí ò lẹ́tọ̀ọ́ tó yẹ kí èèyàn sọ, àbí èèyàn ti ẹ̀ sọ nǹkan míì náà tó yẹ sí pé kò rí bẹ́ẹ̀ náà ni,
ṣéèkì ní pé irú ọ̀rọ̀ tí ẹ máa ń sọ òun náà ni subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ṣéèkì tó wá tẹ̀síwájú wọ́n ní ẹ̀kọ́ àtàsà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án wọ́n ní a'ti tariqa haqqah. Tó bá jókòó sí ojú ọ̀nà àbó ń lọ lọ́nà náà ni a'ti tariqa haqqah, ipò fún ọ̀nà ní ẹ̀tọ́ rẹ̀, láì ní kí ni láì mọ fara ní àwọn èèyàn ní ojú ọ̀nà. Faghud basarak, gbìyànjú láti rẹ ojú ẹ̀ ńlẹ̀ tó bá wà lójú ọ̀nà. Yorùbá kì í wòran hàn, èèyàn máa ń rẹ ojú rẹ̀ ńlẹ̀, mùsùlùmí ò kí ń wòran hàn káàkiri, mùsùlùmí máa ń rẹ ojú rẹ̀ ńlẹ̀ ni. Wa kuffal adha, wá gbìyànjú láti kí nìyẹn láti gbé ìnira kúrò fáwọn ẹni tó ń lo ojú ọ̀nà yìí pẹ̀lú ọ̀rọ̀ ẹni àbò orí ìnira tó lè kàn wọ́n lọ́nà náà ni gbìyànjú láyé kí nìyẹn láti gbé e kúrò. Wa ruddu salam, kó wáyé kí nìyẹn kó wá máa dáhùn sálámà nínú àwọn ẹ̀kọ́ tí ẹ máa ń lò fún àyè tó wá wà níbi táwọn èèyàn ń gbà kọjá. Tí wọ́n bá ti ń sálámà sí ẹ, wá máa dáhùn sálámà náà ni pẹ̀lú inú ẹ̀kọ́ tí ẹ máa ń lò nìyẹn. Wa'mur bil ma'ruf, kó wá gbìyànjú láyé kí nìyẹn láti máa pe àwọn èèyàn sí máa pàṣẹ dáadáa fáwọn èèyàn níbi tó bá jókòó sí lójú ọ̀nà yìí. Wanha 'anil munkar, níbẹ̀ náà sì wanha 'anil munkar, lẹ́yìn náà sì rí tó bá rí nǹkan tó jẹ́ ìwà àbàjẹ́ gbìyànjú láti kọ̀ látàrí pé ó wà níbi tí tó jókòó sí, gbìyànjú láti máa ṣe àwọn nǹkan wọ̀nyí. Al-ashir tó jẹ́ ìparí àti ṣéèkì ti sọ fún wa pé òun náà ni ilbas jamila mina thiyab, gbìyànjú láti máa wọ aṣọ tó dáa, aṣọ tó buyì láti máa wọ̀. Eléyìí nínú nǹkan tó jẹ́ pé Islam pè wá sí ni. Wa afdaluha al-abyad, èyí tó wá fi ń da jù nínú aṣọ tí èèyàn lè wọ̀ tó fi ń da gbogbo aṣọ náà ló tó wá jẹ́ aṣọ tó da tí èèyàn lè wọ̀ náà nìyẹn, jẹ́ kó máa jẹ́ white. Wala tujawwiz ka'bayka sufla, gbìyànjú kó wáyé kí nìyẹn má yẹ kí aṣọ yìí máa wá kọjá kí nìyẹn má jẹ́ ó kọjá kókósẹ̀ rẹ̀. Gbogbo aṣọ tó wà wù kó wọ̀ tó bá ṣe lè wù kó dáa tó, ìmọ̀ kó jẹ́ jàlámíà ni àbí kó jẹ́ aṣọ ìbílẹ̀ wa náà ni pẹ̀lú àwa tá jẹ́ Yorùbá, bóyá agbádá ni, bóyá dànsíkí ni, bóyá ṣẹ́ẹ̀tì náà láwọ̀ ni, bóyá gbogbo aṣọ tó bá wù kó jẹ́, ká gbìyànjú kó má kọjá kókósẹ̀. Sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam. Wabda yaminika lubsa, tó bá ń wọṣọ náà wabda bi yaminika lubsa, gbìyànjú láti jẹ́ sí pé tó bá ti fẹ́ wọ aṣọ kọ́kọ́ wọ apá ọ̀tún. Wa bi shimalika khal'a, tó bá yẹ kí ni tó bá fẹ́ bọ́ náà wá gbìyànjú tó yẹ sí pé wà á kọ́kọ́ yọ apá òsì ni tó bá ti fẹ́ bọ́ aṣọ tó fẹ́ wọ̀ wọ̀ pẹ̀lú apá ọ̀tún tó fẹ́ bọ́, rí pé apá òsì ni ó kọ́kọ́ yọ. Àwọn nǹkan tá a kà fúnra wa yìí òun náà ni al-adabu al-ashara, òun náà ni àwọn ẹ̀kọ́ mẹ́wàá tí Islam tó pè wá sí tó sì yẹ kí a mójútó ní ìgbésí ayé wa. Tá a bá ti ń lo àwọn ẹ̀kọ́ yìí, ká gbìyànjú láti kọ́ àwọn ẹni tó súnmọ́ wa, ká gbìyànjú tó bá jẹ́ pé bàbá ni wá ká kọ́ àwọn ọmọ wa, tó bá jẹ́ pé ìyá náà ni wá ká kọ́ àwọn ọmọ wa, bóyá baálé ilé ni wá ká kọ́ àwọn ìyàwó wa láwọn ẹ̀kọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí. Torí pé nínú àwọn ẹ̀kọ́ tó yẹ sí pé Islam pè wá sí tó sì ṣe pàtàkì, òun náà ni àwọn ẹ̀kọ́ yìí. Kódà tí èèyàn bá ń lo àwọn ẹ̀kọ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan lá máa tún múyàn lè rántí Ọlọ́run subhanahu wa ta'ala. Torí nǹkan tó máa ń múyàn rántí Ọlọ́run subhanahu wa ta'ala, òun náà ni tí èèyàn bá ti ń ṣe àwọn nǹkan tó súnmọ́ nǹkan yẹn. Bí ẹni tó wá mú táwọn nǹkan mẹ́wàá yìí nínú àwọn ẹ̀kọ́ torí àwọn nǹkan mẹ́wàá tá a kà fúnra wa yìí sìn, kódà ó fẹ́ kéré jù kí ẹ má ṣe mẹ́jọ nínú rẹ̀ lójúmọ́. Tí èèyàn bá ti wá mójútó nǹkan mẹ́jọ, tí èèyàn bá ti wá mú nǹkan mẹ́jọ nínú ẹ̀kọ́ Islam lójúmọ́, èèyàn ti ń gbìyànjú láti máa rántí òfin Ọlọ́run subhanahu wa ta'ala ni. Ilé náà tẹ̀síwájú tó máa ń pèèyàn sí láti máa fi ṣe zikiru lẹ́yìn táwọn rántí Ọlọ́run subhanahu wa ta'ala. Eléyìí ni àlàyé ráńpẹ́ lórí al-adabu al-ashara tí Sheikh wa Salih al-Usaimi tí wọ́n ṣe. Ọlọ́run subhanahu wa ta'ala pé kó ṣe wá láǹfààní láyé àti al-qiyamah, kó wá ṣe wá lọ́kàn nínú àwọn tá lè máa lo ẹ̀kọ́ Islam ní gbogbo ìgbésí ayé wọn. Kó wá bá ní lọ́rẹ ẹ̀mí afáwa tí wọ́n kó jọ, kó dẹ̀ ṣàánú àwa tí tá ń sọ àtàwa tí à ń gbọ́ yìí náà. Subhanakallahumma wa hamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala, amma ba'd. Ọpẹ́ ni fún Ọlọ́run subhanahu wa ta'ala, àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àti Ọlọ́run tí a tọrọ kó máa lórí Ànábì nìkan, kó bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó máa ń tọ́jú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam títí tó ń gbé di al-qiyamah.
Ah, eléyìí ni.